mo fẹ́ kẹ́ ẹ gbà mí nímọ̀ràn lórí ìrìn àjò mi. ẹ pa rédíò yín o ẹ pa rédíò yín o. Àtúpá. ẹ ṣe. Mo fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀, mo fẹ́ kọ́ bímọ kan tẹ́lẹ̀ mo dẹ̀ fẹ́ oṣù lọ yẹn ti lọ wọ́n á padà fẹ́ mi because ojú mi fẹ́yàwó iṣẹ́ owó mi ní fẹ́yàwó. aṣáájú wọn pẹ̀lú àwọn lọ pé bí kó àgbà àṣẹ kan ó kàn dé jí mi ní ọ̀gànjọ́ òru ló ní òun gbé ọmọ lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. mo pariwo mo ní kílè yìí ní iṣẹ́ ní tèmi jẹ́ kílè mọ́. sọmọ tó bí fún yín. bẹ́ẹ̀. irọ́ o. ó lọ máa parọ́ fẹ́ dání fi àjẹmí. ó jí yín lóru. ó jí mi lóru pẹ́ẹ́pẹ́ kò tó lè gbọmọ fún bàbá ẹ̀. mo kò tètè tó àyà. mo wọ̀ tún mo wò sí mo ń jẹ́ kílẹ̀ mọ́ kí ṣe gbọ́rọ̀ ní ṣe máa ń lè sí ní ojú ẹsẹ̀. màá ní mo bílẹ̀ kó lóòótọ́ ni o mo fẹ́ lè gbọmọ fún bàbá ẹ̀. mo rò pé kí ni mo fẹ́ bá ìrìnàjò ayé mi dé. mo fẹ́ ìkíní lọ ìwọ náà tó fẹ́ lè gbọmọ fún bàbá ẹ̀. ọ̀yàn ní kí n bá a fa kí n lọ police station nǹkan kí n pọ́ mẹ́ta mi nǹkan mo fi lẹ̀ ó ṣàfún lókun lọ́rùn fún mi fún lóko níbi oko tí mo wà mo ṣàfún ló tó fi lọ. èmi náà wá jáde mo ní n tí màá ṣe fún kò ní jẹ́ ráyé kò ní jẹ́ ọmọ nǹkan kò ní rí wò. ẹni tí mo lọ bá ó wá ní tí n bá ní kí n bẹ́gi ní bẹ̀rẹ̀ àmì mọ́gi tí mo tí n bá ní kí n díjú bẹ́gi yìí màá ní bẹ̀rẹ̀ àmì tí mo mọ̀ ọlọ́kẹ́ mo ṣàfilẹ̀ ó wá di ó ṣàlọ́ bí tó lọ wọn tún lé kó mẹ́. bọ̀tí wá ti yá ọ̀sẹ̀ tó wá padà pé mi pé ó ti lóyún o ní ṣe mi wá lóyún mi n sáà sọ fẹ́ níbi pé mi kọ́ mo lóyún nǹkan kan báyẹn mẹ́mi wá ó sà lọ sọ́dọ̀ mẹ́mi ẹ lọ bẹ̀ yá ó ṣàbímọ sí ọ̀dọ̀ mẹ́mi nǹkan padà fẹ́ tẹ́lẹ̀ mi kọ́kọ́ wà gírí tí mà fẹ́ ṣùgbọ́n nǹkan tó pé ṣé tó jí mi lóhun tó lóhun kọ́ ọ̀run lọ́mọ tó lè mi kọ́ mo lọ́mọ tó yí náà tó wọ́n tọ́mọdé bìkan tó tún gbé ọ tó tún lè mi kọ́ mo tún ní ìyẹn wá ní kí ni gbà mọ́ kí ni mo lè ṣe lórí àárín yẹn. alàgbà bàbá etí yín mélòó. méjì. kí lẹ fi ń gbọ́ sà. ọ̀rọ̀. kí ni èjì yín sà. 3 years. ẹ ti bí ọmọ mélòó tẹ́lẹ̀ sà. ẹyọ kan mo ti bì. ta ló bí fún yín. ìyẹ̀yàwó tí wọ́n kọ́ fẹ́ nígbà tí mo kọ́ṣẹ́ lọ́wọ́. níbo lọmọ yẹn wà ń sìn. ó wà ní Paraga. ṣọ́dọ̀ mọ́mí yín ló wà. rọ ọ̀dọ̀ ya rẹ̀. ọ̀dọ̀ ya tiẹ̀ ló wà. bẹ́ẹ̀ni. ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí sà. èyí tẹ́ ẹ wá fẹ́ yìí ṣé single mother ni àbí sísí. sísí mo fẹ́ o. ẹ dẹ̀ fẹ́ iṣu lọ́kà bí yẹn ṣe fẹ́ yàn. rọ o a kàn pàdé lórí ìrìn ní olólóyún. bó ṣe wá lóyún yẹn ẹ kàn jọ wọnú ilé lọ náà dẹ̀ ni ṣùgbọ́n ẹ máa ń òbí ẹ rárá. a máa òbí rẹ̀ gbogbo àwọn everybody mọ̀ sí bàbá yẹn mọ̀ sí. ẹ mọ̀ sí. bẹ́ẹ̀ni. nígbà tó wá jí lọ́gànjọ́ òru yẹn lẹ́yìn ọdún mélòó tí ó ti bí ọmọ yẹn ló ṣe jí yín pé ẹ̀yin kọ́ lẹ lọ́mọ. 2023 ló bímọ yẹn. lẹ́yìn ọdún mélòó sà. lẹ́yìn ọdún mélòó sà. ọdún mẹ́ta sí fún. ọdún mẹ́ta ló ṣe wàá sọ fún yín ọ̀rọ̀ ọdún yìí lẹ́ ń sọ yìí àbí. ọdún bí àbí èdè 2023 ni sà. àlọ́mọ yẹn lẹ́yìn ọmọ ọdún mélòó lọmọ yẹn tó sọ fún yín pé ẹ̀yin kọ́ lẹ bí tó jí yín lóru. ọmọ ẹ ti pọ́dún méjì báyìí. ok ngbò wá sọkùnrin lọmọ yẹn àbóbìnrin. ọkùnrin. ẹ ṣe ngbò wá sọ bẹ́ẹ̀ yẹn fún yín sà tó dẹ̀ kú lọ́dọ̀ yín tó lọ sọ́dọ̀ ẹ̀ tí ó sọ pé ó lọ́mọ ǹjẹ́ ẹ sọ fún àwọn òbí ẹ̀ ǹjẹ́ ẹ sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀. ẹ gbọ́dọ̀ mọ̀ àti lọ bá ń lọ gbowó ní ọwọ́ bàbá ọkọ tẹ́tẹ́lẹ̀ ìyá gẹ́gẹ́ ló lọ kẹ́rù nílé ọ̀dọ̀ mi ìyá ọ̀dọ̀ mẹ́mi. ọlọkẹ́rù ta ni ìyàwó yín. ìyá ìyàwó mi ló lọ kẹ́rù ẹ̀ kó ní ọ̀dọ̀ mẹ́mi. sọ́dọ̀ mọ́mí yín ló ń gbé ni. rọ ibẹ̀ ni ibẹ̀ la gbalẹ̀ sí ọ̀dọ̀ mẹ́mi ìyàwó ilé kan ní ìyàjọ́ ń gbé. ẹ̀yin àti mọ́mí yín. bẹ́ẹ̀ni. ìyá ìyàwó yín ló wá lọ kẹ́rù ìyàwó yín lẹ́yìn ìgbà tó sọ fún yín wípé ẹ̀yin kọ́ lẹ lọ́mọ àbí. bẹ́ẹ̀ni. ṣé ìṣọmọ Ìbàdàn ni sà. ọmọ Ọ̀ṣun ṣèṣì lèmi o. ṣe bí ṣe ẹgbà Ìbàdàn kọjá ṣá. Ìbàdàn gbẹgbẹ ni mò ń gbé jù. ẹ ti di Ìbàdàn náà ẹlọ́bìnrin àwọn Ìbàdàn dáadáa ẹlọ́bìnrin ń pa wá dáadáa o kì í ṣe àwàdà o. sà
nígbà tí ìyá ìyàwó yín wá bá ìyàwó yín kẹ́rù lẹ́yìn ìgbà tó sọ fún yín wípé ẹ̀yin kọ́ lẹ lọ́mọ tán sì bá tí wọ́n lọ ọ wá lọ tán ó tún wá sọ pé oyún mi tún ti wà lára yín àbí bẹ́ẹ̀ ni lára hun ṣé ìyá ẹ̀ ló wá ní kẹ́ ṣé ìyá tí yín ló wá ní kẹ́ ẹ fẹ́ padà ọ̀dọ́ mẹ́mi ló ìdí ẹ̀rọ ní kí n fẹ́ padà. wọ́n ní kẹ́ ẹ fẹ́ padà kí ni ìdí tó fi sọ pé kẹ́ ẹ fẹ́ padà sà. kò yé mi náà o. ṣé ẹ ní bàbá láyé. bàbá mi ti kú o. no wonder mo ti sọ dáadáa mo ti yan lórí mo ti yan dì mo ti yan rù dáadáa jẹ́ ọmọ tó lè dánú rò yes jẹ́ ọmọ tó lè dánú rò mo sì jẹ́ mo sọ fún ẹyẹn jẹ́ ọmọ tó ṣe kíni tó lè dá ẹnu rò ṣọ́ra àwọn ìyá wa tó ń wò àti ìyá ìyàwó àti ìyá ọkọ tó ti yẹn sìn wọ́n máa ń kí emotions wọ́n máa ń kí bọ̀rọ̀ o yes wọ́n máa ń kí bọ̀rọ̀ ń ti wọ́n o bọ́lá ṣe dá wọn bó ṣe dá obìnrin generally nìyẹn abiamọ ni wọ́n abiamọ tó ń jẹ́ wọ́n máa ń gbé wọnú ọ̀rọ̀ ìgbà mi yóò tún ọ̀rọ̀ ṣe ìgbà mi yóò ba ọ̀rọ̀ jẹ́ bó ṣe ni mo sọ yẹn o ìwọ tó bá jọkùnrin tó ń rojọ́ fún ìyá rẹ wọn èèna búrẹ́dì ìyàwó ẹ̀ máa ní problem ìwọ tó jẹ́ ìyàwó tó ń rojọ́ fún ìyá ẹ̀ wọn èèna búrẹ́dì ìyàwó ẹ̀ máa ní problem ọkùnrin ló lè sọ̀rọ̀ fún kì í ṣe pé àwọn ìyàwó ò dáa ṣùgbọ́n ìwà pé wọ́n jẹ́ abiamọ ó máa ń farahàn nínú ọ̀rọ̀ ní tó bá ń sọ kò lè yé wọn dáadáa mo ṣe ń bá yín sọ̀rọ̀ wọn tó bí mi ń gbọ́ mi báyìí ọlọ́run kò ṣe mọ́ mi lọ́dọ̀ mi náà wà ń bàdàn ogun wọn ń gbọ́ mi báyìí sìn ọ̀rọ̀ tó bá ń sọ wọ́n tó jọ́kùnrin yẹn tó jẹ́ ọkùnrin yẹn kò lè tètè yé wọn láéláé ọ̀rọ̀ abiamọ wọn ò gbé wọ́ ìwọ lọ́wọ́ àrí píṣọ yìí pé orí nǹkan abiamọ tí n bá tẹ̀lé tí wọ́n ń sọ yìí wọn èèyàn búrẹ́dì ẹ̀ máa jẹ dùn mò ń lọ díẹ̀díẹ̀ àwọn ò lè rí píṣọ yẹn láyé wọn bá wà lé 100 nǹkan ń pè lọ́kùnrin nìyẹn sáà etí yín mélòó méjì kí lẹ fi ń gbọ́ sáà ọ̀rọ̀ tí n bá ní yín ní àbúrò sáà ètí ń sọ ni pé wá ń bí o Kàsíìmù ètí mo fẹ́ sọ ẹni mọ́tẹ́ lọ́rùn ṣùgbọ́n fi sí ọwọ́ òsì ẹ mọ́ fẹ́ obìnrin yẹn padà tí ò ní ta o tóbi fi lè láyà tó jí mi lọ́gànjọ́ òru tó wá sọ fún mi lẹ́yìn ọdún méjì pé mi kọ́ ni mo ní ọmọ tí yẹ̀ tó wá bá kẹ́rù nínú ilé tó wá kú òun lé mi tó sọ pé oyún mi wà lára rẹ tó wá bá tiẹ̀ lọ ìyá tó wá bí èmi wá sọ pé Prince dákun gbà padà fẹ́ ayé yín ò ní bàjẹ́ sà àmísà ẹ wá ìyàwó tiyín síwájú ọmọ àkọ́kọ́ ẹ̀yin kọ́ lẹ ní àbí bẹ́ẹ̀ kó ti jẹ́wọ́ yẹn fún yín kọ́ lajà lọ toró ṣe ṣìnà lábẹ́ yín nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ sà bẹ́ẹ̀ni àkọ́kọ́ nìyẹn ìyẹn gan lásán ìmọ̀rú ọkùnrin tẹ́ ẹ jẹ́ má bínú ìyẹn gan lásán kò yẹ kán lè gbéná wá wojú ẹkùn yín wípé ìyẹn àwọn òbí yín ni o wípé kẹ́ ẹ gba obìnrin yẹn pẹ̀lú oyún tó wà nínú ẹ̀ Paul ṣé mò ń sọ̀rọ̀ ìmọ̀rú ọkùnrin tẹ́ ẹ jẹ́ ó yẹ káwọn òbí yín ti mọ irú ọmọ tó fẹ́ pé láyé tí wọ́n fẹ́ gbé lọ rè bá lágbájá yìí kò lè fly lọ́dọ̀ ẹ̀ tí ì rí ìyàwó ló fi ìyàwó alálùbáríkà pẹ̀lú agbára Ọlọ́run. ìyẹn tí ó wá tó wá dìjà láàrin àbúrò mi sí mẹ́rin mi wípé láíláí ẹ̀gbọ́n ò lè fẹ́ ẹni yìí mọ́. yes ìgbà tó ń wò ṣubú léwẹ̀. ó ní ẹ̀gbọ́n ò lè fẹ́ mọ́ pé because ìgbà tó bímọ ọ̀dọ́ mi ló bímọ sí. alàgbà ẹ má waste kọ́kàdì yín ẹjọ́ torí Ọlọ́run kọ́kàdì yín yẹn ẹ fi pa àwọn girlfriend yín míì tó ti yé yín sà kẹ́ ẹ mọ orúkọ yẹn báyìí sọ̀rọ̀ mi ti yé yín o ìyìn ní kẹ́ ẹ lọ yo alẹ́ ní kẹ́ ẹ ti mọ̀ pé wọ́n ẹ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín ọ̀tún míì kápẹ́ yín létí ẹ̀ lóyún yẹn náà nígbà bá dọjọ́ iwájú ẹ̀ mọ̀ ìyànjú ẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín tó wà nù rẹ̀ yẹn báàrin yẹn ṣe jẹ́ nìyẹn irú obìnrin bẹ́ẹ̀ lè pààyàn ó lè pààyàn ọwọ́ ajín lọ́gànjọ́ òru wípé ṣẹ́yìn lẹ lọ́mọ àbẹ́yìn kọ́ lẹ lọ́mọ ọ̀gànjọ́ òru ni ó ti kọ́ bọ́ ta ná ọ̀gànjọ́ òru yẹn ní kọ́kọ́ ti tì í ta tí wọ́n àtìlẹ̀kùn lẹ́yìn adúrún tàbẹ́ yẹn náà yo káwọn ọdẹ sìn ọ̀lọ́lé ọkọ ẹ̀ ó ṣe jẹ́ nìyẹn ọ̀nà yín ò ní dàrú o Paul ṣé mò ń sọ̀rọ̀ ọ̀gànjọ́ òru ní ti ṣílẹ̀kùn fún báyìí ọ̀ya ṣé mi kọ́ ọmọ sáà ni o tiẹ̀ ṣeun ọdún méjì lọ́sà jẹ́wọ́ fún mi ìwọ náà ò ní ṣàṣìdàrún láyé rẹ̀ wọ́n bá rí bákan náà látìlẹ̀ bá mọ́kọ wá kẹ́rù ìbọn ọjà ń bọ́ ṣe kankan o ọ̀làjà kankan lọ ayé yìí ò lé o ìyá ẹ̀ tó wá ní kó tún wá fẹ́ padà ṣé bàbá ọkùnrin lè wà láyé kó sọ bẹ́ẹ̀ kò pọ́síbù kó lè sọ bẹ́ẹ̀
gbọ́gbọ́lò tí mo fẹ́ sọ lórí ètò yìí, ìwọ tó bá jọkùnrin tó bá gbọ́ mi dédé àkókò yìí, tó o bá ní bàbá láyé, ọlọ́ọ̀bá ń gbọ́ nǹkan ọ̀sán kan nù. Ìwọ tó o bá ní bàbá láyé tó o bá mọyì bàbá rẹ, ọ̀sán kan nù. Ọmọ tó bá dá lókè pẹ̀ láyé yóò ní bàbá tó pọ̀ nínú ayé ni. Ìwọ ò ní bàbá tó pọ̀ ní tiẹ̀. Kó kí bàbá rẹ wà responsible àbí mo ti gbọ́. O tó wá náà bàbá nínú ayé, àwọn bàbá àtẹnubí tí wọ́n máa gáìdì ìgbésí ayé ẹ ò ní wọn. Ìyá tó wá bí ẹ lọ́mọ ló fi ṣe confident àbí? Ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí mo sọ lórí ètò, bó ti wulẹ̀ kí ìyá rẹ kó wà godly tó, failure ló bá dé. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Bó ti wulẹ̀ kí ìyá rẹ wà kó wà godly tó ṣé mo sọ fún ẹ. Kó gbọ́ Ọlọ́run tó kó jẹ́ pé iye òun àti Jésù àtànẹ́bí wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni. Failure ló bá dé. Kò lè fly bẹ́ẹ̀. Kò sí tí wọ́n bá bẹ́ẹ̀ sọ lókè ìpẹ̀lẹ̀ ayé tàbí amọ́ wà bẹ́ẹ̀ tí wọ́n sọ mọ́. Ṣé òun wá ìmí ni? Bàbá rẹ ni ó sọ fún ẹ tán ń pè lọ́kùnrin. Tó bá jẹ́ tí wọ́n á ní bàbá. Rìn súnmọ́ àwọn àgbàlagbà nínú ayé tí wọ́n fi tán ń pè láyé hàn ẹ́. Ṣé òun wá ìmí ni? Ó fi àyè gba ìyá ìyàwó rẹ àti ìyá tiẹ̀, ìwọ tó jọkọ, ó fa àyè gbà wọn tó bẹ́ẹ̀ gẹ́ nínú ìrìn àjò ìgbéyàwó yín, failure ló bá dé. Gbogbo ẹnu mo fi sọ lórí ètò. Àwọn ọlọ́gbà ayé lórí ẹ̀mí ló ń gbọ́ mi. Ọ̀rẹ́ mi kan nígbà kan, òun náà ń gbọ́ mi bẹ́ẹ̀ ó lè rìn sásìkò. Tóun àtìyàwó ẹ̀ bá jà, ìgbà tán ń gba 3 bedroom flat, tán ń gbà ní 5,000 naira, mò ń sọ fún ẹ yìí o. Lọ́dún tá à ń sọ yìí o. Ìgbà yẹn làwọn ń gbé room and parlour 7,000 naira ní lọ́dún, 7,000 naira. A tún hustle tá a fi rí ni. Ṣé òun wá ìmí ni? Ọlọ́run gbọ́ bàbá tó dé Balógun kì í gbàgbé nǹkan. Òun àti ìyàwó ẹ̀ tán bá ti jà, tí àwọn fámìlì ìyàwó ò bá tí ì dá sí, pàápàá jùlọ ìyá rẹ̀ tí ò bá tí ì dá sí, Ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rẹ̀ ọmọbìnrin ò ní gbọ́. Nígbẹ̀yìngbẹ̀yìn, ìgbéyàwó wọn yẹn náà ó crumble náà ni. Wọ́n túká last ni. Wọ́n kóra wọn kí mọ́dé ní. Ṣé òun wá ìmí ni?